ní combination ni pé tẹ́ bá wo combination coefficient wa yìí tẹ́ bá ṣàkíyèsí combination coefficient wa yìí a ní ó jẹ́ kí ni o n factorial divided by n minus r factorial àbí so nínú àwọn àǹfààní rẹ̀ òun náà ni pé a lè mọ fi wá combination ipe iye ìgbà wo òun ló jẹ́ pé a máa ṣe kí ni o a máa mú nǹkan ṣe ń pé ìyàtọ̀ eléyìí tó yàtọ̀ sí combination àti permutation náà ni pé kí ni o ọ̀nà ìgbà tó tí a mọ̀ sí order bó wá ní tí n bá sọ fún wa pé ọ̀nà mo lè gbà mú committee mẹ́ta nínú àwọn èèyàn márùn ṣe ń pa mọ̀ pé 5 combination kí ni o a mọ̀ pé 5 combination 3 nìyẹn òun náà ni pé Pascal triangle wa o a lè mọ lò láti mọ ṣe bẹ́ẹ̀ òun náà ni pé ìyìn tá a mọ̀ ṣe tá a bá fẹ́ wá combination Pascal triangle wa òun ni o ẹ̀wọ̀ ẹ̀jẹ̀ ní tí mo sọ 1 1 2 1 àbí 1 1 1 2 1 1 3 3 1 àbí 1 4 no bẹ́ẹ̀ kí n tiẹ̀ ẹ̀jẹ̀ ń kọ́pì eléyìí tí mo yà lẹ́ẹ̀kan wá ẹ̀jẹ̀ ń kọ́pì eléyìí tí mo yà lẹ́ẹ̀kan wá láti rí báwọn so in tí wọ́n ṣàlàyé náà ni pé kí ni fún Pascal fún combination báyìí combination òun náà ni pé kí ni o oró wa kí ni mo pe léyìí ṣe pé oró 0 ni mo pe léyìí oró 1 ni oró 2 ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ oró 3 oró 4 a tún wá ní kólọ́mù náà tó tí wọ́n bá kólọ́mù 0 ni kólọ́mù 1 lélẹ́yìn náà ajá sí wípé n àbí tí máa sọ pé 3 combination 2 yóò mọ ṣe déédé pẹ̀lú nọ́mbà tó wà ní kíni o row 3 column 2 òun lélẹ́yìn ẹ rí pé mo ní row 0 ní láti 1 ní 0 lẹ́tì mọ bẹ̀rẹ̀ row 0 ní row 1 ní row 0 row 1 row 2 row 3 row 4 row 5 so ti yé mi bá column rẹ o column 0 ní o column 1 ní o ọ̀yà column 0 náà tún lélẹ́yìn column 1 ní column 2 column 3 column 4 ajá pé tí n bá fẹ́ wá n combination 2 nínú àwọn ẹwà rẹ̀ náà ni pé kí ni o máa wá lọ sí row 3 níbo ni row 3 mi ó ti bẹ̀rẹ̀ ọ̀yà àtàwọn lè sọ nọ́mbà tó wà ní row 3 fún mi kí ni coefficient tó wà ní row 3 ọ̀yà sáwà pẹ̀lú mi mo lá máa bẹ̀ láti 0 ẹmọ́jì ó dàrú row 0 ni row 0 ni so ti yé mi báwọn kí n bá ya Pascal triangle ẹ máa wò Pascal triangle 1 yìí row 0 ni 1 1 row 1 nìyẹn 1 2 1 row 2 1 3 3 1 row 3 1 4 6 4 1 row 4 1 5 10 10 5 1 row kino row 5 so ti wà column 0 náà ni column 0 column 1 yàní pé tẹ́ bá ń wò ní column náà eléyìí náà mọ̀ jẹ́ column 0 column 1 column 2 ẹja orí báyìí náà eléyìí náà column 0 column 1 column 2 column 3 column 4 column 5 2 3 4 5 so in tí wọ́n sọ ni pé 3 combination 2 ni pé tẹ́ bá ṣe fẹ́ mọ̀ kọ formula by combination coefficient yín in tẹ́ kàn mọ̀ wò sí ni pé ẹ lọ sí column 3 yín ẹ lọ sí row 3 yín ẹ sì wo nọ́mbà tó ṣe déédéé pẹ̀lú column 2 náà in tí ó mọ̀ fún yín òun nìyẹn tí bá fẹ́ find the 4 combination 3 òun náà ni pé kí má dá mi láàmú màá máa lọ sí row 4 màá máa wo kí ni o column kí ni ẹ column 3 so ti ń bá wọn so òun náà ni pé tí bá fẹ́ find 5 combination 2 nǹkan row kí ni màá máa wo 5 combination 2 yóò jẹ́ row kí ni o row 5 column kí ni o
column 2. Column 2. Oya, ẹja wa fi ṣiṣẹ́ sí ẹ wo ẹwà tó wà bẹ́ẹ̀. Oya, ẹ jẹ́ ṣe 3 combination 2 nísìn. Máa lọ sí row 3. Row 0, row 1, row 2, row 3. Ajá sí pé row 3 mi ni. Àbí? Column 2. Kí ni column 2? Kí ló ṣe déédéé column 2 níbẹ̀? A tún kà láti bo látòdò column 1, column 0 ni, column 1 ni, column 2 ni. Ajá sí pé column 2 mi jẹ́ 3. Ṣé nọ́mbà tó ṣe déédéé pẹ̀lú row 3 column 2 yẹn? Òun ni combination wọ́n mọ̀ jẹ́. So ti rí mọ́, ọ̀rẹ́ wa bí ọ̀rẹ́ wa, ọ̀rẹ́ wa. Ọ̀yà, tí bá fẹ́ find the 4 combination 3 náà ńkọ́, màá máa lọ sí row kíni o? Ọ̀yà, ẹja jọmọ sọ papọ̀. Màá máa lọ sí row kíni o? Row 4. 5 combination 2. Okay, row 4. Row 4, mo ti dé row 4 o. Column kíni o máa jẹ́? Column 3. Column 3. 3. Ọ̀yà, màá tún wá ká láti bí báyìí. Column 0, column 1, column 2, column 3. Nọ́mbà ló ṣe déédéé pẹ̀lú column 3. Ẹ rí pé 4 ni. Ọ̀yà, táwọn lè sọ tí 5 combination 2 mi ó jẹ́ láì lo formula. Táwọn lè sọ tí 5 combination 2 mi ó jẹ́ láì lo formula. 5 combination 2. A jẹ́ row 5. Row 5. Kan sún answer fún mi ni. Column 3. 0, 1, 10. 10. Pàtẹ́ fúnra rẹ̀. So, ẹni tó rọrùn báyìí. Ajá sọ pé tó bá ní ká find the 70 column 70 àbùkátà láti ra aláàmù. Kan lọ síbò lọ sí Pascal triangle rẹ̀. Wàá máa wo row 70. Wàá dẹ̀ sì máa wo kíni o? Column 70 bákan náà. Ọ̀yà, ajá sí pé pẹ̀lú yẹn. So yẹ wí bí n combination n ṣe jẹ́ kíní báyìí. Kí ni n combination n sìn? Ó jẹ́ 1. Bó lẹ sì mọ̀ pé ó jẹ́ 1. Ó dàbí kí n fẹ́ wo 2 column 2, 2 combination 2. Ṣé pé 2 combination 2 náà ni pé màá máa wo row 2 column 2. Row 2 mi rèé o. Àbí? Kí ló ṣe déédéé pẹ̀lú column 2? 1. Tó ti yà bá o. So ètò wọn ṣe kí ni o? Ètò wọn ṣàlàyé fún combination náà nìyẹn. Ètò wọn ṣàlàyé fún combination náà nìyẹn. Ọ̀yà, káwá lè mọ̀ pé tòótọ́ ni o. Ṣé pé tá a bá lo formula fún? Kí ni 3 combination 2 ní ó mọ̀ jẹ́? Tẹ́ bá lo combination coefficient wa. Ṣé pé òun ni n factorial divided by n minus r factorial. Ajá pé ó mọ̀ jẹ́ kí ni o? 3 factorial divided by 3 minus 2 factorial 2 factorial. Yóò máa jẹ́ 3 times 2 factorial divided by 1 times, ṣé pé 3 minus 2 is 1. 1 factorial is 1 times 2 factorial. 2 factorial ó gé 2 factorial. Kí ló kúnlẹ̀? 3. So ti yé bá ọ̀yà ẹja wo 5 combination 2 náà bóyá get 10. Tẹ́ bá lo combination coefficient wa kí ni ó mọ̀ jẹ́? 5 factorial divided by what? Ọ̀yà. 2 factorial. 2 factorial. Divided by 5 minus 2 factorial. Permutation ló ń sọ ohun Ayọ̀mídé o. So pé combination n combination r is n factorial n minus r factorial r factorial. So ti yé mi báwọn yóò jẹ́ 2 factorial. Yóò máa jẹ́ 5 factorial divided by 3 factorial 2 factorial. Mo dẹ̀ mọ̀ pé 5 factorial means 5 times 4 times 3 factorial. A lè dúró ń bẹ̀ so that 3 factorial ó lè gé 3 factorial. Ajá sí pé ilé yóò gélé. 5 times 4 jẹ́ 20. 2 factorial jẹ́ 2. 20 divided by 2 yóò mọ̀ fún mi ní 10. Ẹ dákun ṣé ó ti yé wa báwọn? So nígbà tá a ti mọ̀ ipe combination yóò mọ̀ ṣe déédéé pẹ̀lú kíni o row àti column nínú Pascal triangle. Ajá sí wípé mo lè tún Pascal triangle mi náà kọ ní kíni o ní ipò column ní ipò combination. Àlàyé mi rèé o. Ní tí mo sọ lélẹ̀ ó yẹ já tún Pascal triangle yà níbo láti bẹ̀rẹ̀ 1 àbí row kí lélẹ́yìí. Row kí lélẹ́yìí. Lisa. Row 0. Àbí? Okay, row 1, 0. Ó yá, kí ni 1 1? Row kí nu? 1. 1 2 1 kọ́ row kí nu?
2. Oh yeah, actually, 1 3 3 1 1 4 6 4 1 1 5 10 10 5 1 1 6 15 20 15 6 1. In tí ọ̀jọ̀gbọ́n sọ àbí tó fẹ́ ká gbọ́yé mi báyìí náà ni pé a ti mọ̀ pé kí leléyìí ó mọ̀ ṣe déédéé pẹ̀lú wọ́n àyè Ayọ̀mídé Ọyẹ̀wò kí ni wọ́n àyè ó mọ̀ ṣe déédéé pẹ̀lú tá ká fẹ́ fi wé combination yóò mọ̀ ṣe déédéé pẹ̀lú row 0 0 bẹ́ẹ̀ column 0 row 0 column what 0. ẹ ṣeun ajá sí pé mo lè tún eléyìí kọ yóò máa jẹ́ kí ni row 0 column 0 tó ti yé mi wá ọ̀yà kí ni wọ́n eléyìí ó mọ̀ ṣe déédéé pẹ̀lú tí n bá fẹ́ sọ nípò row àti column 1 0. ẹ máa gbọ́ má jẹ́ ó dàrú 1 row kí leléyìí ó ṣe déédéé pẹ̀lú row kí ni ṣé 1 ti line kejì row 1 lẹ́wà yẹn. ẹ máa gbọ́ in tí ò ní yóò dàrú ni pé 0 lẹ́tì mọ̀ ká tó bá yẹ pé row lọ wà 0 ló ti mọ̀ bẹ̀rẹ̀ row 0 ni so ti yé mi báwọn row 1 ni row 2 ni row 3 ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ká pé column náà ló fẹ́ fi wò column 0 náà ni eléyìí nǹkan column kí leléyìí 0. column kí ni 0. ó yé mi máa gbọ́ sọ pé column bí gbàtà ṣe matrix ni a ní row ni tí máa kọ 3 2 4 so ti yé sọ pé row ni àwọn column ẹ̀ ní 2 so ti yé mi máa so in tí mo ń sọ ni pé row ni row 0 ni row 1 ni row 2 ni row 3 ni tó bá yẹ pé o fẹ́ máa wò ní column wise eléyìí náà mọ̀ jẹ́ column 0 column 1 0 1 column 0 column 1 column 2 ọ̀yà eléyìí ńkọ́ 0 1 1 2 3 4 5 3 4 5 6. ọ̀dẹ̀ tí mo pé tí n bá fẹ́ ẹ̀tún gbọ́ kápẹ́ fẹ́ find the 4 combination 1 gẹ́gẹ́ bí àpèjúwe mo ní tá bá fẹ́ mọ̀ lo formula wa tí a mọ̀ sí combination coefficient tá bá fẹ́ lo Pascal triangle gbogbo láti mọ̀ wò a máa wò ní row kíni o row 4 row 4 column what column 1. ẹ ṣeun so ìtọ́jọ̀gbọ́n wà ń sọ which is 4 ẹ ṣeun which is 4 so ìtọ́jọ̀gbọ́n wà ń sọ nísìnyí ó wá fẹ́ ya pattern ká fi lè mọ̀ pé combination náà mọ̀ ṣe déédéé pẹ̀lú row àti column yẹn ajá sí pé wọ́n àyí iná mọ́ à ń béèrè lẹ́ẹ̀kan pé row kí ni wọ́n àyí o ẹ wo wọ́n àyí 0. row kí ni row 0 column kí ni 0 ó ṣeun ọ̀yà ìjà tún bọ́ sí bíbá yìí náà row kí ni o 1 alákọ̀ọ́kọ́ yìí àti wà ní row 1 ọ̀kàrẹ̀ column kí ni 0 column 0 ó ṣeun so ti ẹ máa ọ̀yà tó bá tún wọlé yìí náà row kí la wà nọ́mbà ẹlẹ́ẹ̀kejì row kí la wà yìí 1 row 1 column kí ni column 1 column 1 so ti ẹ máa òun náà ni ṣe mọ̀ pé combination náà ni wọ́n la lè kọ combination coefficient pẹ̀lú C combination ọgbẹ́ akẹ́ntì ẹ̀kọ́ ní combination kó lè yé wa òun lélẹ̀ ajásípélé ọmọ jẹ́ 0 combination 0 ilé ọmọ jẹ́ kí ni o 1 combination 0 1 combination 1 ọ̀yà tàbá bọ́ sílẹ̀ yìí ro kí ni mo ti dé yìí ká pé wo ohun tí mo fi red pen kọ yìí ro kí ni mo ti dé báyìí row 2 ro kí ni mo row 2 row 2 ṣé row 2 ni kíyèsí o row 2 náà ni o ṣeun jẹ́ nǹkan kìíní ẹ̀ kó lè kéré 0 combination 0 1 combination 0 1 combination 1 ọ̀yà eléyìí náà jẹ́ kí ni a ti wà ní row 2 àbí yóò jẹ́ 2 combination 2 combination 0 row kí eléyìí náà jẹ́ 2 combination 1 combination 1 2 combination 2 combination 2 so ti rí bá ọ̀yà kí leléyìí náà mọ̀ jẹ́ tá bá bọ́ sí row ẹlẹ́ẹ̀kẹta
3 combination 0, 3 combination 1, 3 combination 1, 3 combination 2, 2, 3 3 combination 3. combination 3. Àlàyé tí wọ́n fẹ́ ṣe nìyẹn, tí wọ́n fẹ́ ká gbọ́yé nìyẹn. Tó ti yé mi báwọn, ajá sí pé ó dà gẹ́gẹ́ bí combination bákan náà. Ọ̀yà, kí n tún lè sọ fún wa, kí ni 6 combination 4 ó máa jẹ́ láì tí ẹ̀kọ́ fọ́múlà alẹ́ rárá. Ọ̀yà, kí ni 6 combination 4 ó máa jẹ́? Ṣẹ́gun ṣé ó sọ fún mi. 6 combination 4. Gangan. Ṣẹ́gun, they are talking to you. So, kí ni 6 combination 4 ó máa jẹ́? Ó máa wo row kí ni o? Row ẹlẹ́ẹ̀kẹfà. Row 0, row 1, row 2, row 3, row 4, row 5, row 6. Column ẹlẹ́ẹ̀kẹrin. Column 1. So ti yé mi báwọn. Column 0, column 1, column 2, column 3, column 4. Yóò máa ṣe déédéé pẹ̀lú tí à ń pè ní 15. Yóò máa ṣe déédéé pẹ̀lú tí à ń pè ní 15. Ẹ dákun ṣe agbọ́ àlàyé tí à ń ṣàlàyé bẹ̀ yẹn yé. Àgbàlàyé tí à ń sọ yẹn yé. Òun náà ni pé ó lè ṣe déédéé combination bákan náà. Ó lè ṣe déédéé combination bákan náà. Ọ̀yà, ní tí máa fi ákàdì rẹ̀ ńlẹ̀. Òun náà ni ẹ̀rí Pascal triangle yìí o, so that a mọ̀ pa ti parí Pascal triangle lónìí. A kàn tẹ̀síwájú pẹ̀lú àwọn application rẹ̀ lọ́sẹ̀ tó ń bọ̀. Pascal triangle yìí o, ó tún ní wúlò fún polynomial. So ti yé báwọn, a lè lo Pascal triangle láti fi mọ coefficient binomial expansion wa. Kí là ń pè ní binomial? Ẹ pé mo ṣàlàyé pé tá bá ní binomial expression tó ní bíi táàmù méjì. Tí n bá kọ A plus B, táàmù méjì ló ní binomial expression náà ni. Bẹ́ẹ̀ tí binomial expression tó bá ní power, bẹ́ẹ̀ bí báyìí, A plus B raised by 5 báyìí, àti ní kíni o, àti ní binomials nìyẹn, binomials la mọ̀ pé. So nínú àwọn àǹfààní Pascal triangle náà ni pé àwa lè mọ lo Pascal triangle, a lè fi mọ expand àwọn binomial coefficient tiwa. Ṣé ẹ pé nísìn, kápẹ́ bá ní x plus 1 everything raised by x plus 1 raised by 2. Ṣé ẹ pé ń tá a mọ̀? Òun náà ni bí a sọ pé x plus 1 àbí ẹ̀jẹ̀ nǹkan lọ́nà kan x plus 1 raised by 2. Ẹ mọ̀ pàtó mọ̀ pé yóò mọ̀ jẹ́ x plus 1 yóò mọ̀ fún wa ní kí ni x square àbí plus 2x plus 1. Ṣé rọ́ ni? Ọ̀yà, tẹ́ bá lo kí ni a ń pè FOIL method. Ṣé pé FOIL method ni pé alákọ̀ọ́kọ́ pẹ̀lú alákọ̀ọ́kọ́, ẹlẹ́ẹ̀kejì pẹ̀lú ẹlẹ́ẹ̀kejì, àárín àtàárín. So ti eyín tí ó máa fún wa, àbí tẹ́ bá expand eléyìí kí ni ó máa fún wa? Ṣé pé tí ó máa fún wa náà ni bí ká expand x plus y square náà ni, yóò máa jẹ́ x square plus 2xy plus y squared. Ní tí mo ń gbìyànjú láti sọ bẹ́ẹ̀ náà ni. So ti yé mi báwọn. Ọ̀yà, kápó pé mẹ́ta ń kọ́ x plus 1 raised by 3. Ṣé pé tí ọ̀pọ̀lọpọ̀ ṣe ni pé wọ́n ṣe multiply x plus 1 times into wọ́n get me by tàbí ká gbé x plus 1 squared. Eléyìí tí wọ́n ṣe déédéé pẹ̀lú kí ni o, x plus 1 kí dẹ̀ ní x plus 1 square wa, x square plus 2x plus 1 tí ó mọ̀ jẹ́ kí ni o, x raised by 3 plus 3x squared plus 3x plus 1. So ti yé mi báwọn. Ṣùgbọ́n Pascal triangle náà ni pé ní sẹ́ mọ kọ́lẹ̀ ọkọ̀ọ̀kan kápẹ́ má fẹ́ ṣerú nǹkan báyìí. Raised to power 10 in rẹ̀ bùkátà kí n sọ wá sọ pé x plus 1 times x plus 1 times x plus 1 times x plus 1. Ẹ rí pé èèyàn lè ṣe títí tójú mọ́ fi mọ́. Bí a tún bá fún yẹn ní x plus 1 raised to power 50. Ṣé pé kò ní tètè ṣe kí ni o? Kò ní tètè tán. So ti yé. So tẹ́ bá ṣàkíyèsí eléyìí, ó rí pé kí ni coefficient x square yìí, kí ni coefficient alákọ̀ọ́kọ́ yìí? Ṣé pé 1 ni. Kí ni coefficient second term yìí náà? Ṣé pé 2 ni. Coefficient eléyìí náà jẹ́ 1. Ọ̀yà, ẹ̀tún eléyìí náà, kí ni coefficient eléyìí náà jẹ́? Coefficient yìí jẹ́ 1. Eléyìí jẹ́ 3. Eléyìí jẹ́ 3. Eléyìí jẹ́ 1. I get 1, 2, 1. Nígbà tá expand the kí ni o? I get coefficient 1, 2, 1. Nígbà tá expand the into ní power 2. Ìgbà tá ní power 3, kí ni coefficient tá get? 1, 3, 3, 1. Ta ló lè mú òfin kan yọ ńbẹ̀ fún mi báwọn? Ta ló lè mú òfin kan yọ ńbẹ̀ fún mi báwọn?
Oh yeah. Ayọ̀mídé, sẹ́lẹ̀ mú òfin. Mr. Zakaria, sẹ́lẹ̀ mú òfin kan wá fún mi bẹ̀ o. Ẹ máa gbọ́. Ìgbà tá expand the x plus y squared, I get x squared plus 2xy plus y squared. Ó yẹ já ṣàkíyèsí àwọn coefficient wọn. Kí ni coefficient táàmù aláwọ̀kọ́ yìí? 1. Àbí torí kò tiẹ̀ ní nǹkan 1 náà. Kí ni coefficient ẹlẹ́ẹ̀kejì? 2. Kí ni coefficient ẹlẹ́ẹ̀kẹta? 1. Àjásí pé àwọn coefficient wọn 1, 2, 1. Tá bá expand the x plus y raised by 3. Ẹ mọ̀ pé yóò mọ̀ fún wa ní x cube plus 3x square y plus 3xy squared plus y raised by 3. Ó yá, ẹ ṣàkíyèsí àwọn coefficient wọn. Kí ni coefficient eléyìí? 1. Kí ni coefficient eléyìí? 3. Àbí coefficient ní tó multiply unknowns 3 lélẹ̀. Eléyìí náà 3. Eléyìí 1. Àjásí pé coefficient eléyìí 1, 3, 3, 1. 3, 3, 1. So tí èyí tó ní power 2 ó ń ṣe déédéé pẹ̀lú coefficient 1, 2, 1. Èyí tó ní power 3 ó ń ṣe déédéé pẹ̀lú coefficient 1, 3, 3, 1. Mo á ní sẹ́yìn lè mófin kan yọ ń bẹ̀. Ajá sí pófin tá a lè mú yọ. Ọ̀yà. Règbì oní square. Ó ń ṣe déédéé pẹ̀lú ro kíni nínú Pascal triangle wa. Coefficient déédéé pẹ̀lú row 2. Row 2, ẹ ṣeun. Tí mo fẹ́ fàyọ̀ ń bẹ̀ ni. Ó rí pé tó bá wílé yìí nísì. Ẹ jẹ́ n tún Pascal triangle mi yà. A ní 1, 1, 1, 1, 2, 1, 1, 3, 3, 1, 1, 4, 6, 4, 1. Ẹ rí pé tẹ́ bá wo coefficient èyí tó jẹ́ power 2 yìí ó ń ṣe déédéé pẹ̀lú row 2 tí ń ṣe 1, 2, 1. Èyí tó jẹ́ power 3 ó ń ṣe déédéé pẹ̀lú row 3 tí ń ṣe 1, 3, 3, 1. Ajá sí pé tẹ́ bá fẹ́ find nǹkan kan ẹ lè lo Pascal triangle fún. Bó lẹ ṣe máa lo Pascal triangle fún náà ni pé tí bá fẹ́ lo x plus y raised by 3 ẹ máa wá kọ coefficient row 3. Kí ni coefficient row 3? Òun ni 1, 3, 3, 1. Àbí ẹni coefficient of 3 a mọ̀ pé coefficient of 3 pé 1, 3, 3, 1 ni látara power wa. Ìtẹ́ máa ṣe ni pé kí ni o ẹ máa mú táàmù alákọ̀ọ́kọ́ yìí. Táàmù alákọ̀ọ́kọ́ wọn mọ̀ bẹ̀rẹ̀ ní ẹ kọ́kọ́ mú coefficient báyìí kọ́mọ́dàrú. Ó yá, ẹ máa mú táàmù alákọ̀ọ́kọ́ yóò mọ̀ bẹ̀rẹ̀ ní àti ibi tí power yẹn ti bẹ̀rẹ̀. Táàmù ẹlẹ́ẹ̀kejì tí ń ṣe y òun máa bẹ̀rẹ̀ látòdò. Ṣé n tún sọ? Táàmù alákọ̀ọ́kọ́ yóò mọ̀ bẹ̀rẹ̀ láti ibi tí power wa ti bẹ̀rẹ̀. Ń gbọ́. So táàmù ẹlẹ́ẹ̀kejì yóò máa bẹ̀rẹ̀ láti 0. Ẹ tún wá ní plus ẹ máa ṣe kí ni o ẹ máa wá dín power alákọ̀ọ́kọ́ kún. Ìtẹ́ dínkù yẹn ní sọ́nù ẹ máa fi kún power ẹlẹ́ẹ̀kejì. Ajá sí pé tí n bá dín 3 kún kí ni ó mọ̀ kún? Tí n bá dín 3 kún pẹ̀lú ọyọ kan yóò jẹ́ square. Àbí? 1. Eléyìí tẹ́ dínkù yẹn ẹ fi kélé. Y raised by 1 ẹ ṣeun. Then plus ẹ tún dín kún bí báyìí yóò kún x raised by 1. Y raised by what? 1. Y raised by 2. Then plus ẹ tún dín kún x raised by 0. Y raised by 3. Y raised by 3. Ẹ wá fi coefficient yìí sílẹ̀ ọ̀kọ̀ọ̀kan 1, 3, 3, 1. Òun yóò mọ̀ fún yín ní kíni o. Òun yóò mọ̀ fún yín ní expansion yìí. Ajá sí pé tẹ́ bá ṣe síwájú sí yóò mọ̀ jẹ́ kíni o x cube plus 3x square y plus 3xy squared plus y raised by 3. Orí àkókò ti lọ. Kí n fi lè mọ̀ pé ó yé wa. Ó yá, ká gbé bá fẹ́ ṣeré eléyìí nǹkan 2x plus y raised by 2. A ti mọ̀ pé 2x plus y raised by 2 pẹ̀lú tá a ti mọ̀ tẹ́lẹ̀ òun náà ní kíni o 2x plus y 2x plus y. Yóò mọ̀ ṣe déédéé pẹ̀lú kíni o. Ó yá, 4x squared àbí plus 4xy àbí sorry plus 4x squared plus 2xy plus 2xy plus y squared. Tẹ́ bá rò papọ̀ yóò jẹ́ 4x squared plus 4xy plus y squared. Kẹ́fì lè mọ̀ pé Pascal triangle yẹn ti tẹ́ ọ yẹ já lo Pascal triangle fún 2x plus y raised by 2. Binomial wa yìí kí ni power rẹ̀? 2. Ajá sí pé 2 yẹn yóò mọ̀ ṣe déédéé pẹ̀lú coefficient wo? Yóò mọ̀ ṣe déédéé pẹ̀lú row wo ní inú Pascal triangle yìí? Row 2, 1, 2, 1. Row 2 tí ṣe 1, 2, 1.
Ọ̀yà ẹ wá bẹ̀rẹ̀ mo lẹ́ kọ́kọ́ mú táàmù alákọ̀ọ́kọ́ 2x yóò máa bẹ̀rẹ̀ láti ibi tí power ti bẹ̀rẹ̀ squared. Táàmù ẹlẹ́ẹ̀kejì tí ń ṣe y òun máa bẹ̀rẹ̀ látòrí ibo 1 0 0 0. Then plus ẹ máa wá dín arákùnrin àkọ́kọ́ yìí kù pẹ̀lú 1. Ẹ máa wá lé ẹlẹ́ẹ̀kejì kún pẹ̀lú 1. Àjásí pé tá bá délé yìí kún pẹ̀lú 1 yóò jẹ́ 2x raised power 1 y raised power 1. Then plus a tún dín eléyìí kún 2x raised power 0 y raised power what? 2 y raised power 2. Ó yẹ jẹ́ àti síwájú sí. Àjásí pé ọmọ jẹ́ 4x square mọ́ gbàgbé 4x square ní ọmọ jẹ́ sọ̀pọ̀ jọ ní òkè ps nìkan lónìí. Àjásí pé ọmọ jẹ́ 4x squared y raised power 0 1 ni o. Then plus 2xy. So ti yé mi báwo? Plus y square. Àti ṣe àṣìṣe kankan. Okay, plus 2xy plus y squared. Ọ̀yà ẹja tún eléyìí expand. 2xy times 2xy 4x squared 2xy àti ṣàṣìṣe kan. Àti ṣàṣìṣe àti ìparí. Ọ̀yà kí ni mo lè máa ṣe lẹ́yìn rẹ̀? Ẹ wá gbé àwọn coefficient yẹn sí. Coefficient alákọ̀ọ́kọ́ yóò mọ̀ wà níbi táàmù yìí. Kí ni coefficient ẹlẹ́ẹ̀kejì? 2. Kí ni coefficient ẹlẹ́ẹ̀kẹta? 1. Àjásí pé ọmọ jẹ́ 4x square plus 2 times 2 4xy 4xy plus y square. Ọ̀yà okay now ìgbà tá ti mọ̀ ká tó lọ tá ó lè sọ tí x plus y raised to power 5 ó mọ̀ jẹ́ fún mi. X plus y raised to power 5 kí ni ọmọ jẹ́ bá? Row 5. That'll be. Tẹ̀ bá ṣe fẹ́ pé nísìnyí o bùkátà láti ṣe mọ́ sọ pé x plus y times x plus y times x plus y times x plus y bọ̀ sọ o bùkátà bá You wọn. get x raised to power X raised to power 5 plus x raised to power 5. Àkọ́kọ́ náà kó fi má dàrú ni pé power 5 yóò mọ̀ ṣe déédéé pẹ̀lú coefficient kíni? Coefficient row 5. row 5. Kí dẹ̀ ní coefficient row 5 wa? Tẹ̀ bá rántí ẹ lè sáré ṣe náà 1 1 1 1 2 1 1 3 3 1 1 4 6 4 1 1 5 10 10 5 1. That's 1 5 10 10 5 1. Ọ̀yà eléyìí máa bẹ̀ láti orí power y máa bẹ̀ láti orí òdo. Then plus kí ni ọmọ sí fálá ọkọ yìí? Ẹ yọ 1 fi sí tìkẹ̀ y. Ẹ yọ 1 láti x fi sí y. Àbí? Then plus s raised by 3 y squared plus s raised by 2 y cube plus y cube. Y raised by 4 then plus s raised by 0 y raised by 5. So tí tẹ́ bá ti á ṣe lẹ́yìn rẹ̀ kí lẹ máa ṣe sí o? Ẹ máa fi coefficient yẹn sí lọ́kọ̀ọ̀kan 1 5 ẹ má gbàgbé ká fi sí o 10 10 5 1. Ọ̀yà tẹ́ bá multiply rẹ̀ ajá sí bí ọmọ jẹ́ s raised by 5 plus 5s raised by 4 plus 10s cube y squared plus 10x square y raised by 3 plus 5s y raised by 4 plus y raised by 5. Ẹni gbẹ́yìn náà ti dó ń ṣírò. Ajá sí pé tó wá fún ní pé kẹwàá kí ni o raised by 10 so bùkátà láti mọ ṣe lẹ́ọ̀kọ̀ọ̀kan mọ́. Nǹkan lo Pascal triangle wa. So torí pé àkókò ti lọ púpọ̀. So pẹ̀lú ògo Ọlọ́run bá a mọ̀ dúró síbi ìgbà yìí lénìí a sì mọ̀ tẹ̀síwájú lọ́sẹ̀ tó lọ. Tá a bá gbàgbé ẹ rí pé nínú àwọn àlàyé tá a ṣe lónìí náà kí ni o àwọn ẹwà Pascal triangle wa àwọn ẹwà Pascal triangle wa nínú àwọn ẹwà Pascal triangle tó yàtọ̀ sí àwọn tá a lè fi ṣe tẹ́lẹ̀ òun náà ni pé kí ni o Pascal triangle tún wúlò láti fi ṣe kí ni o láti mọ iye edge àti iye tail tẹ́ bá ju coin sílẹ̀ bó ní bó lẹ́lẹ́ ṣe mọ̀ òun náà ni pé jíju coin méjì sílẹ̀ yóò mọ̀ ṣe déédéé pẹ̀lú row 2 Pascal triangle. So jíju coin mẹ́ta sílẹ̀ yóò mọ̀ ṣe déédéé pẹ̀lú row 3 Pascal triangle. Ajá sí pé tí n bá ju row coin mẹ́ta sílẹ̀ mo mọ̀ pé ó ṣe déédéé pẹ̀lú 1 3 3 1. So àǹfààní rẹ̀ náà ni pé kí ni o tí n bá ju mẹ́ta sílẹ̀ pé mo lè rí ẹ̀dì mẹ́ta ẹ̀dì méjì ẹ̀dì kan mo sì lè mọ̀ ní rárá. Ajá sí pé iye ìgbà tí ẹ̀dì mẹ́ta lè mọ wáyé ẹ̀ẹ̀mẹ́ta ni o. Iye ìgbà tí ẹ̀dì méjì lè mọ wáyé ẹ̀ẹ̀méjì ni o. Iye ìgbà
tí ẹ̀ẹ́dì mẹ́ta ẹ̀ẹ́dì kan lè wálé ẹ̀mẹ́ta ni o iye ìgbà tí ẹ̀ẹ́dì onímọ̀ wáyé ara ẹ̀ẹ̀kan ni o àlótún láǹfààní fún combination náà ó dẹ̀ prove ẹ̀ pé ká fẹ́ find the end combination r yín pé àbí 5 combination r mọ̀dá yín láàmú owó nọ́mbà tó ṣe déédéé pẹ̀lú kíni o ró ẹlẹ́ẹ̀karùn-ún kólọ́mù ẹni kíni o kólọ́mù ẹlẹ́ẹ̀kẹta adẹ̀sọ́ náà ó lè ṣe kíni ó lè fi expand the factorial ibi báyìí ni màá dúró sí ibi báyìí so màá dẹ̀ mọ́ gba ìbéèrè lọ́dọ̀ àwa tí a bá ní sáré nìkan kan tó ní béèrè. Ara sà. So ìgbà tí ò sí béèrè mọ́ adúpẹ́ pọ̀ ní ọwọ́ àwa tí participate a máa pàdé ní ọjọ́ sátidé lálẹ́ ìṣirò fún àwọn tá a bá fẹ́ ní alẹ́ ìṣirò tá a lè jẹun òun náà ni pé kíni ibi báyìí làwọn ìbéèrè náà ti ṣe kíni ní ó ti máa wáyé ó dìgbà. Ẹ ṣé sà. Ẹ ṣé sà. Yes.